afẹ́fẹ́ ti fẹ́ o gbogbo ọmọ Nàìjíríà àti rí fùrọ̀ adìẹ ìyá Destiny Boy ti tú àṣírí ikú tó pa ọmọ ẹ̀ o ìyá Destiny Boy ti sọ̀rọ̀ ó ti tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àwọn àṣírí àtàwọn àṣírí tó pa Destiny Boy bàbá Destiny Boy náà sọ̀rọ̀ gẹ́gẹ́ bí abiyamọ ó sì bara jẹ́ ó lágbára púpọ̀ ẹ wo fídíò yìí láti bẹ̀rẹ̀ títí tó fi dópin kẹ́ wá mọ̀ wípé ayé ń bẹ èèyàn wà. gbogbo abiyamọ tó ń wo fọ́nrán yìí mo gbà á ládùúrà wípé ẹ ní fojú sunkún ọmọ o ẹ ní tanná ọmọ sàárè ọmọ lágbára Ọlọ́run. ṣé lóòótọ́ ni pé poison ló pa Destiny Boy ṣé lóòótọ́ ni pé oṣó ńlá tí wọ́n gbé fún Destiny Boy ló pa ìyá Destiny Boy ó ti tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí ó yá o. kí ló ṣe bá bẹ́ẹ̀ dúró. Destiny Boy, Daddy Destiny Boy. Ọmọ mi Destiny. Ọmọ ògo. Ọmọ ẹ̀kọ́ ní báyìí o. Ọmọ ẹ̀ máa Nàìjíríà. Ẹ gbà mí kalẹ̀ o. Màá fẹ́ láǹfààní àti gbọ́ gbogbo ẹ̀ lẹ́nu màmá Destiny Boy gangan. Ẹ bá a dárúkọ yín fáwọn ará ilé mà. Èmi ni ìyá Destiny Boy Saheed Adesina. Ẹ bá wa sọ̀rọ̀ sókè dáadáa. Èmi ni ìyá Destiny Boy Saheed Adesina. Ẹ kú ọ̀rọ̀ èèyàn mà. Ẹ kú ọ̀rọ̀ ọmọ. Ọdún àjìnà síra. Àmín. Ní ṣókí màá fẹ́ kẹ́ ẹ bá wa sọ bí ọmọ ọdún mélòó ni Destiny Boy. Ó máa pé 23 lọ́rin ọdún yìí. Ní ọdún tá a wà yìí. Bẹ́ẹ̀. Ìjẹ́ báwo gangan ló ṣe ṣẹlẹ̀ gan ní ọ̀rọ̀ awuyewuye tọ́rọ̀ kú ẹ̀ fi ṣẹlẹ̀ ṣó síkì ni màá fẹ́ kẹ́ bá wa sọ fún àwọn ará ilé tó ń gbọ́ wa. Ẹ ṣe gbogbo ẹ̀yà ara ilé. Number 1 Destiny lọ sí mi ni. Torí nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà ò mọ̀ èmi ya Destiny máa tàn mọ́lẹ̀ sí. Bàdí Destiny tó bí first born wẹ̀ bóyá ó kún ọjọ́ 4 tí a fẹ́ lọ gbé ẹran ọbẹ̀ ẹ̀dún ní ìrùn à ń fẹ́ fún lẹ́ran. Ta ni ọbẹ̀ ẹ̀dún yẹn gangan? Ọbẹ̀ ẹ̀dún Ifáyọ̀mí ẹni yẹn ló tẹfà fún. Ok. Ó dẹ̀ jẹ́ máa nìyẹn jẹ́ nǹkan tó láìkì ẹ̀ gan-an bí ọmọ bíbí inú ẹ̀ wá ní Destiny wá gba ẹran bàbá ẹ̀ síwájú òun wà lẹ́yìn bàbá ẹ̀ bí sickness yẹn ṣe wọlé yẹn bó ṣe fọwọ́ gbárí mọ́ nìyẹn bó ṣe ṣubú lulẹ̀ nìyẹn. Ìyẹn ní bí ọdún mélòó sẹ́yìn? Ó ti lọ bí bóyá bíi 2 years báyìí. Ok. Ṣé ti ń yé wa? Ṣá lọ́rọ̀ kan láti bẹ̀ láti gbé lọ sí hospital báyìí bẹ̀rẹ̀ sí pé ọbẹ̀ ẹ̀dún ni ọbẹ̀ ẹ̀dún gan mọ́ nǹkan kan àwa bẹ̀rẹ̀ sí pé ọbẹ̀ ẹ̀dún wípé ó ti rẹ Destiny ọbẹ̀ ẹ̀dún wá ní Destiny ò gbọ́dọ̀ kú o gbogbo owó tó bá máa ná wa ká máa pè àwọn máàní ẹ̀ dẹ̀ ń tẹ o wọ́n dẹ̀ ń send owó sí wa ní ẹsẹ̀kẹsẹ̀ hospital kìíní hospital kejì hospital kẹta ìyẹn ọbẹ̀ ẹ̀dún. bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ ń send owó yẹn nígbà tí àwa rí bí sickness yẹn ṣe ń lọ ọbẹ̀ ẹ̀dún wá ní mo wá ní ọbẹ̀ ẹ̀dún ẹjọ́ nítorí Ọlọ́run pé gbogbo hospital tá a dé ẹ̀yin náà lẹ́dẹ̀ ń fún wa lówó tá à ń ná yìí ìgbé bá ọbẹ̀ ẹ̀dún wa ní ọjà kákó máa gbé bọ̀ nígbà tá a dẹ̀ débẹ̀ ṣoṣo wa náà wọ́n ṣe fún wa lọ́ṣẹ̀ mi gan ni wọ́n ní kí n lọ́ wẹ̀ fún èmi náà mo wẹ̀ fún kan ni. ìyẹn lọ́dọ̀ babaláwo ọbẹ̀ ẹ̀dún. babaláwo ọbẹ̀ ẹ̀dún. Ok. adẹ padà wálé ara ẹ̀ yá kò ṣe mọ́ bẹ́ẹ̀ kí ni wọ́n fẹ́ fàyọ látijọ́ kejì kó mọ àtúgbè lọ lòbí. torí gbogbo ọmọ Nàìjíríà ìsọkúsọ tẹ́ ẹ̀ ń sọ ẹni bá fẹ́ forúkọ ọmọ mi trend ihun tó ṣẹlẹ̀ sí Destiny fi jẹ́ Ọlọ́run pé á ṣẹlẹ̀ sílé ẹ̀. Irú àìsàn wo gangan náà sọ pé ó ń ṣe gangan? Òkú òru làìsàn tó ṣe Destiny. Òkú òru. Ògó òru. Irú àìsàn wo nìyẹn mà? Táìsàn yẹn bá yá ti mú ó máa ṣe bí wárápá báyìí. Tó bá dẹ̀ ìyà tó bá ká lójú ẹ̀ tá a ti wá nǹkan lò fún tá a ti wá nǹkan tó bá ká lójú ẹ̀ ó ti sọ di onígangangan ó máa ń sáré kiri a máa ń lé mú ni. A máa ń lé mú débi pé aṣáà ń paná ọ̀rọ̀ yẹn àfẹ́ kí gbogbo ayé mọ̀ ìpín gbà tó jẹ́ pásítà àfẹ́ kó mọ̀ tàbá ti lọ sọ́ọ̀tù ta lọ sósì a lọ ṣọ́ọ̀ṣì kò ṣọ́dọ̀ ọbẹ̀ ẹ̀dùn nìkan la dé dúró a lọ rí babaláwo a lọ gbogbo àìmọye ilé babaláwo tá a dé àìmọye ilé pásítọ̀ ilé àfáà tá a ti ṣe nǹkan pé kíkí ni ẹ ṣá lè kí ọ ọbẹ̀ ẹ̀dùn náà dẹ̀ máa ń sọ yìí pé ẹni tó mọ̀ yìí ò mọ̀ tòun o pópá rà rí pé òun fi nǹkan dèwà mọ́lẹ̀ nǹkan pé tá a bá tún rí nǹkan a tún máa ń gba nǹkan níta a máa ń gbé lọ sọ́dọ̀ ọbẹ̀ ẹ̀dùn tá a máa ń lò fún ní ibẹ̀ àmọ́ nǹkan tó ń jẹ́ kí Destiny kó máa ṣe mọ́ ọbẹ̀ ẹ̀dùn dáadáa ni pé tí Destiny bá débẹ̀ ó máa ń free ó máa rí bí ṣe sọ́ọ̀tù ṣe sósì ọbẹ̀ ẹ̀dùn dẹ̀ ń lera mọ́ ló fi jẹ́ wípé ìfẹ́ yẹn débi pé ìjọ kan mo dídì pọ̀ ọbẹ̀ ẹ̀dùn pé gbọ́ná láìpẹ́ yìí ni mo bí ọmọ ìfún tífẹ́ ìfi wá pọ̀ tó báyìí
ìfẹ́ yẹn ti pọ̀ jù nígbà tó wá di pé ó lọ sáyé tòrò ìgbà tó lọ sáyé tòrò tó ń ti ayé tòrò yẹn bọ̀ wọ́n wá wọ́n pè mí wọ́n sọ anything fún mi mo ṣàkọrí pé wọ́n gbé gbanú ọba Ẹ̀dú ìgbà tó dẹ̀ gbé débẹ̀ bàbá ẹ̀dẹ̀ pè mí páwọn ti wà ní ọgbà ọba Ẹ̀dú. ìyẹn níjọ́ wo nìyẹn. lọ́jọ́ ṣé kò sí lọ bí ọ̀sẹ̀ méjì báyìí. ọ̀sẹ̀ méjì. páwọn ti wà nù ọbẹ̀. ọ̀dọ̀ ọlọ́bọ̀ ọba Ẹ̀dú. wọ́n dẹ̀ ní dọ́ọ̀ ni mo máa yọjú sàmúnà mi rí nǹkan fi ṣọ́ọ̀bù mi sílẹ̀ fún pé ó rẹ̀ mí àmọ́ ṣá èmi náà tí bá ti ṣe màá wá wò yìí tí má dẹ̀ pé wọ́n máa ní kò sí nǹkan ayọ̀ ló wà ó wà láyọ̀ kò sí nǹkan gbà tó wá tó bí ìjàrùn ọkàn mi bẹ̀rẹ̀ sí fa lemọ́lemọ́ mo dẹ̀ pé kò pí kíkọ̀ mo ní bóyá ó sùn nígbà tó tún wá di ìjẹta ọ̀sán ìjẹta mo pè mo ní kábúrẹ̀ mẹ́sẹ̀gì ẹ̀ pé tó bá jí o máa rí mẹ́sẹ̀gì mi pé mo ní kí n gbóhùn ẹ̀ ni o ìṣá máa fa ọ̀rọ̀ gùn nígbà tó wá di alẹ́ mi mo ṣe ti ṣọ́ọ̀bù dé mo wá ṣe mo ní kí n bọ́ṣọ kì í ṣe ìjà aṣọ kí n bọ́ sórí bẹ́ẹ̀dì wọ́n kọ́ pè mí ní pé ìyàwó bàbá ẹ̀ bá pè mí pé wọ́n ní kí n máa bọ̀ pé bọ̀dá àfíìsì tún dákú pẹ̀lú kíní tó ń ṣe wọ́n yẹn kíní yẹn dẹ̀ ti ṣe wọ́n kò wá pé ọbẹ̀ ìdúnà wá pé ìyá Destiny bolo wa máa bọ̀ bá dẹ̀ gbéra ń bá dẹ̀ bẹ̀. ìyẹn ní alẹ́ ìjẹta yẹn níbo lẹ ti lọ bá wọn lálẹ́ ìjẹta yẹn. ilé ọba Ẹ̀dú. ṣé bẹ́ẹ̀ gangan ló wà. ọ̀dọ̀ ọba Ẹ̀dú ló wà. tí nǹkan yẹn ti ṣe. tí nǹkan tó fi kàyẹ́ fi kí nǹkan kò ṣe náà wọ́n ní wọ́n jọ àwọn jọ ṣeré ni wọ́n ní ọ̀sán ìjẹta yẹn gan bàbá ẹ̀ ní ó ṣe fàájì fáwọn èèyàn. bàbá ẹ̀ ní ó ṣì gẹrun toró ní ṣò lọ́jọ́ Sunday àná. bẹ́ẹ̀ni so bàbá ẹ̀ náà dádì ẹ̀ náà wà ní ọ̀dọ̀ ọba Ẹ̀dú níjẹta yẹn náà. ìgbà tẹ́mi máa fi débẹ̀ bàbá ẹ̀ àtọ̀bẹ̀ Ẹ̀dú wọ́n ní bàbá ẹ̀ bí bàbá ẹ̀ ṣe sọ̀rọ̀ fẹ́mi o bàbá ẹ̀ ní ọba Ẹ̀dú lọ sílé Ifẹ̀. bẹ́ẹ̀ni. ọba Ẹ̀dú ò sí ní ilé. bẹ́ẹ̀ni. nígbà tí ọba Ẹ̀dú wá dé ọba Ẹ̀dú ṣe ń wọlé ìyàwó ọba Ẹ̀dú gẹ̀ tí ìfọ̀bẹ̀ Ẹ̀dú lómi làwọn fi lọ pé ọba Ẹ̀dú nínú rúùmù wọn pé kọ́ máa bọ̀ kọ́ tó wá bá àwọn wo Destiny jẹ́ mọ̀kẹ́ tó wáyé pé nǹkan bá ń ṣe ọba Ẹ̀dú ò lè fi Destiny lẹ̀ kọ́ lọ sílé Ifẹ̀ wọ́n ṣáwá lọ pé wọ́n nígbà táwọn wá pé ọba Ẹ̀dú dé wọ́n lọ́ba Ẹ̀dú wá ní wọ́n lọ́ba Ẹ̀dú dẹ̀nu yà ẹ jẹ́ káwọn tún fún ní nǹkan ẹ̀rọ wọ́n ní wọ́n fún ní nǹkan ẹ̀rọ yẹn wọ́n ní kò gbà wọ́n lọ́ba Ẹ̀dú wá ní dìmọ́ ta ti fi ọlọ́ hospital wò àbí ta ti fi tó níbilẹ̀ wò ẹ jẹ́ ká máa gbé lọ sí hospital bàbá ẹ̀ ló dẹ̀ gbà mú nínú mọ́tò dé hospital wọ́n fi jọ lọ sí hospital àtọ̀dá Ẹ̀dú gbogbo ẹni bàbá ẹ̀ ṣàlàyé fún mi gbà tẹ́mi máa fi débẹ̀ mi ìbọn Ẹ̀dú mi bá bàbá ẹ̀ gbà tẹ́mi dẹ̀ wá dé wọ́n wá dé ṣáàní báwo ni àti pé abiyamọ wọ́n ṣàṣọ mi pé ó fọ́ stage mi gbà tó wáyà mo wá lọ bá ẹ̀gbọ́n ọba Ẹ̀dú mo ní ẹ jẹ́wọ́ fún mi ọba ṣe lọ ní ìyá Destiny kò sí wọn gbà tó wáyà mo wá ní ọba Ẹ̀dú ẹ̀yìn ní tèmi Destiny ti wà nínú àìsàn yìí tipẹ́ kò ṣe pé àìsàn yẹn ṣẹ̀dẹ̀ lé nìyí tí gbogbo àjọ mọ̀ tó bá jẹ́ ipò ọmọ mi ti dákẹ́ ni kò sí wàhálà mo ti rí babaláwo tó sọ fún mi pé nígbà tá a ti lo nǹkan dúdú pé kíní máa ń jágùn ni wípé ká lọ ra tẹ́pílẹ̀tì fún pé tẹ́pílẹ̀tì yẹn máa kí ọ̀ ẹ̀ mo ní mo dẹ̀ ṣe kí ni mo ní mo dẹ̀ gbéra mo lọ sí àná lógbò fúnra mi mo mú owó mo lọ ra tẹ́pílẹ̀tì yẹn mo mú fún frosh ìpè kó gbà àdẹ̀lò fún ẹyọ kan lójúmọ́ pé ta bá ń lò fún ẹyọ kọ̀ọ̀kan lójúmọ́ pé wọ́n máa jẹ́ kí ni yẹn máa kí ọ̀ mo ní mo dẹ̀ ní kí frosh lò fún ó lò fún lọ́jọ́ yẹn nígbà tó díjọ́ kìí tákà mọ́dé bàbẹ́ ó ní kí ni gbogbo eléyìí ipò ògùdùdú lòun nígbàgbọ́ pé ó lè gbọ́ wọ́n sọ tápílẹ̀tì yẹn mo lọ bẹ̀ẹ́dùn mo ní ọmọ mi ti wà ní sickness yìí ó ti pẹ́ ẹ ṣàlàyé fún mi tó bá ti kú ẹ jẹ́ kí n gbọ́ ọbẹ̀ dúdẹ̀ ní Destiny mi lè parọ́ fún nǹkan tí bàjẹ́ mo dẹ̀ ní fine wọ́n dẹ̀ ní kíyàwó àwọn kọ́ mọ́ mi wọnú ọ̀dọ̀ wọn àti èmi àtọ́bẹ̀ Ẹ̀dú àtẹ̀gbọ́n kò sẹ́ni tó fojú kan wọn ọbẹ̀ Ẹ̀dú gan sunkún níjẹta èmi ò rí ẹkún lójú babaláwo rí ọbẹ̀ Ẹ̀dú sunkún nítorí pé ọbẹ̀ Ẹ̀dú wò pé ha ibi tẹ́ ẹnu dé. ẹsẹ̀ ò débẹ̀ gbogbo awuyewuye tá a wá ń gbọ́ níta táwọn èèyàn ń sọ káàkiri orí afẹ́fẹ́ ń sìn ni pé ilé babaláwo ẹ̀ ló kú sí màá fẹ́ kẹ́ bá wa yọ̀nàná ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń sọ ẹ̀ náà kẹ́ bá wa lè jẹ́ káwọn èèyàn mọ̀ pé bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí o. ọmọ mi ò kú sílé babaláwo. wọ́n ní babaláwo gbóṣó fún ni tó lò wọ́n láwọn kan tó pọ̀ nígbà tí wọ́n lọ gbé bọ́ọ̀dì ẹ̀ tán gbé pé ó pa àwọn nǹkan tó ti jẹ àwọn kan ló jẹ poison kí ni nǹkan tẹ́ fẹ́ bá wa sọ sí yẹn. ọmọ mi ò jẹ poison o ọmọ mi ò dẹ̀ kú sílé babaláwo wọ́n gbé dé hospital ló kú sí àbúrò ẹ̀ àti àǹtí ẹ̀ tí wọ́n jọ lọ gbé ní hospital lánàá àwọn náà wà ń bí báyìí hospital ni wọ́n ti lọ gbé hospital yẹn náà tó dákẹ́ síbẹ̀ náà ló sùn sí mọ́jú ọmọ mi ò kú sílé babaláwo ó kàn jẹ́ yí pé a ti fara ru a ti di bíi family friend pẹ̀lú àwọn ọbẹ̀ Ẹ̀dú débi pé tá a bá débẹ̀
a ní apartment wa tá máa ń dé sí òun ni o ọ̀rọ̀ mọ́tò tí gbogbo ayé dẹ̀ ń sọ wọ́n ló ra mọ́tò 40 million mọ́tò tó rà ẹ bá wọn gbà tó ti ń dáwó mọ́tò ó dáwó mọ́tò ni o lọ́wọ́ ení jèrè tìtẹ́rẹ́ ló dáwó mọ́tò kò ló ṣólẹ̀ o torí ọbẹ̀ ẹ̀dúgán máa ń sọ fún yín pé ìṣẹ̀dé ò gba nǹkan tó le ọbẹ̀ ẹ̀dúgán lè máa ń jẹ́ kó yé wa yín pé ìṣẹ̀dé ò lo nǹkan dúdú gbogbo ibi tẹ́mi náà bá dẹ̀ dé kò ṣọ̀dọ̀ ọbẹ̀ ẹ̀dú nìkan lèmi láti ń ṣáájò fọmọ mi àmọ́ nítorí pé tọbẹ̀ ẹ̀dú pé wọ́n gbèrú sórí tọ́gbọ̀n máa ń post náà fi rí tọbẹ̀ ẹ̀dú wí o adé kí lórúkọ ẹ̀ ṣe jẹ́ ìlòbí lórí sickness yìí adọ́dọ̀ bàbá kan báyìí tí wọ́n kú tó bàbá yẹn wà lójú odò báyìí bàbá ńlá adébẹ̀ àtúndọ̀dọ̀ wòlíì kan báyìí àìmọye wòlíì kò wá mọ́ ká gbé travel lọ lóríṣiríṣiríṣiríṣi bá a ṣe ń gbé kiri lórí sickness yẹn ìgbà míì everybody ẹ̀yin fans ẹ̀ bá rí lórí stage tẹ́ máa ń sọ pé dọ̀ ìgbóyọ gbọ́jà ni kò gbọ́jà sickness yẹn ni o gbogbo ìgbà tẹ́ ẹ̀yin fans ẹ̀ tẹ́ rí lórí stage tẹ́ rò ipò dọ̀ wípé ó lean sickness yẹn ni o. àbí ó mu drug ni ó bí nǹkan yẹn. kò mu drug o ọmọ mi ò mu drug o àmọ́ ṣá sickness tó wà lára ẹ̀ nígbà tẹ́mi fẹ́ bọ́ kò lè gbé lọ ló ṣe pọ̀. ẹ ṣe àdúpẹ́ mà ẹ ṣe ẹ̀kọ́ àtẹ̀mọ́ra ọdún ajínà síra lágbára ọlọ́run á bá wa dúró tì ẹ rí wípé ó lágbára púpọ̀ o iná ọmọ ọlọ́run má fi jó wa ó lágbára ọlọ́run má jọ wá yóò tẹ̀ wá o. ẹ má gbàgbé ẹ má bá mi kílìkì lórí subscribe button ẹ bá mi like ẹ bá mi pín ẹ sì má gbàgbé ẹ máa type RIP fún Destiny kọ́lọ́run jẹ́ ó sùn re káwa náà ká sì má kú ní rèwerèwe lágbára lọ́wọ́ ọlọ́run àmín o.